èmi ló yá orí fún bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún bá mi sọ̀rọ̀ bínú rẹ̀ bá ń dùn bí òdùn èmi ló yá rí bọ́ bẹ́lẹ̀ kan bá kan tí ẹ̀kún bá mi sọ̀rọ̀ sọ fún mi kí ni kókó ìfẹ́ tá ò bá lè jọgbára ẹ̀ kí ni kókó ìfẹ́ àmọ́ èmi ló yá bí mo ṣe ń kọ́kọ́ kékeré bí mo ṣe ń kọ́wọ́ kékeré bí mo ṣe ń páyà kékeré bó tèmi náà máa kọ́ tí ikú sí mi máa kọ́ tí ikú sí mi olólùfẹ́ mi bó tèmi náà bó ṣoríire o àwọn ọmọ mi dé o ṣèkíá ṣe bí ọkùnrin ṣígẹ́ẹ̀tì yìí ẹkùnrin o orí mi sọre mo dúpẹ́ ẹ kú oríire o ẹ bá mi kí mi kú oríire ìyàwó rẹ ẹ káàbọ̀ ajá mi dandan ọyọyọyọyọyọyọ ẹ kú orí fóònù àti sọ̀rọ̀ ẹ wo já wọlé mo ti dáná ẹ já máa lọ nílé mo ti délé mo sì di ọ. So you listen to me today, mo máa share that. Yeah. Oh, believe. Àjọ dé náà ni. Yeah. But promise me to sọ fún pé wà pay town red fún. Alábòsí ó ti gbàgbé. But see, that ṣe paint town red. Má gbàgbé business. It is very important, okay? Me ní like owó. Yeah, okay. Òun náà ló wọlé bọ̀ yìí. We're ready. Brian, make him like it. Yeah, ó ní kí n máa kí wọn náà padà. Máa bá ẹ sọ̀rọ̀ later. Mo sọ fún ẹ lánàá pé èmi àti àmàjọ lọ rí mọ́mì lẹ́nu. Ojú ẹ̀ gan ni mo ti pè wọ́n. Kí ni màá sọ fún ọ bó ṣe lẹ́yìn sí pé o tẹ̀lé mi wá? Oh my God. Hey, hello. Hey, Stephen. Uncle. I'm good. Oh, thank God. The spoon. Where are the spoons? Mama ni. All I was say, my conto, my dem make sense gan. So, mo fẹ́ sáré wá mú plate fún pé kí n lọ gbà tọ̀dọ̀ tèmi. Moi ko. Olele ni. Kí ni mí nìyẹn? Mama ṣe oúnjẹ fún ẹ. Mama ṣe máa sún oúnjẹ fún ẹ. Ìwọ náà wá wọnú ilé, ó wá gbábọ́, ó ṣe bí pé kídí mama sún jẹ, ó fẹ́ lọ gbé ó dùn, ó jẹ why tó ṣe ń ṣe báyìí now. Why tó ṣe ń ṣe báyìí dípòjọ. Ilé tèmi ń ṣe show mi ni mo gbé kaná fún ẹ ni. Tí mo ti ṣe wà lálátà oko tó dé láti bí iṣẹ́. Babe, just calm down, okay? You see this? It's mine, abi. I can always eat it later. I can always eat it. In fact, before I go to work tomorrow, we'll go on in my make sure we check it. But you see, tonight, Mama's my really shit. Really? You can always eat my later. Mama can't wait. She'll make sense later. She will go on cotton so. Could make sense. Mama didn't feel so million. Wọ́n fẹ́ sọ mí lẹ́nu pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe. Èmi ni ìyàwó ẹ̀ náà. Èmi ló yẹ kí n sóúnjẹ fún ẹ. Èmi ló yẹ kí n sóúnjẹ fún gbogbo wa. Okay, fine, tó wọ́n bá dẹ̀ choose nípa wọn ò ṣe wàhálà tí wọ́n nìyẹn. Calm down. You see, tó bá jẹ mọ́ìmọ́ì mama, I'm telling you, fẹ́ jẹ mọ́ìmọ́ì ẹ̀ lómi.
Mímọ̀. Yes. Èmi mo bó ṣe máa ń taste ní kọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ máa ṣe. So man, look forward to it. In fact, what she's offering me, I see my inú do gidi gan ni. You get. So let me just. I'll get some for you as well. Tó máa farabalẹ̀. Bá mi gbá bọ́lẹ̀. Òun stress mi. Babe, má worry, ma get to dot fún ẹ. It's always very delicious. Tó bá ṣe moi wọn. Mama kan moi kan ni tó bá ṣe. Babe, come. Just give me 1 minute, okay? I'll be back. Babe, you good? Idris, Yes. when are we wrapping this shit up? Babe, what shit are you talking about? Idris, when are we going home? Babe, you see, I just need more time, okay? Don't even tell me that. Kí ló mean by I need more time? Idris, when we were coming from Atlanta, ó sọ pé a fẹ́ wá spend 2 weeks, right? Adebi by. Oh, the 1 month. Then ó sọ fún mi pé we need more time. Ó change ticket wa, mi ò sọ̀rọ̀. Oh, the 2 months. Now it's been 3 months. And then you're telling me you need more time? Ọjọ́ wo la ń padà sílé ni mo béèrè lọ́wọ́ ẹ̀. Son. Do you even have plans for us to go back home? I thought as much. Come on, Murade. Fuck you! You're so rude now. Èèwọ̀! Ẹ̀wọ̀n kí ló ń ṣẹlẹ̀ nílùú ìgàn? Kí ló ń ayín lẹ́nu? Kí ló ń fa gbogbo kí ló ń ṣẹlẹ̀? Kábíyèsí, èèwọ̀ ọmọ ní ẹ gbọ́dọ̀ jáde ń pẹ̀ mí kọjọ́ méje ó tó pé. Ẹ stop wẹ̀! Èmi jẹ́ bí bébì ni. Ẹ lè lock me up. Mo lè ka 1 day, 2 days, 3 days níbi tí ò sí network. Yóò jọba. Wifey. Ẹyin. Kò tó ṣe ó tẹ̀ǹtẹ̀ ṣe ń bọ̀. Má bínú sí mi. Mo sáré yàbí kan ní mi tí ẹ̀ mọ̀ kó máa pẹ́ mi tó yìí. Sáré yàwó kan. Ẹ múra sí. Ṣé gbọ́? Ṣé bébí mi ń kíkì? Ṣé wọ́n kí òun lè ń dán yìí? Ẹ ṣe. Mo ti wá lọ múra jù yín lọ gan báyìí. Kí ló dé tẹ̀sí ní kí sísá wà mí báyìí? Ṣé wọn ò nílé tí wọ́n ní àbí ilé tí wọ́n ṣe gbé fún wọn? Bá ṣe ń bi ni nìyẹn. Típọ̀ ló ní pé òun fẹ́ kọ́ wà lọ́dọ̀ wa títí tó jẹ́ pé a máa fi bá wọn rí ọmọdọ̀ mi. Èdè gbà wọ́n láàyè. Kí ni mo fẹ́ ṣe? Ẹ lè ṣe 10. Màmá tó bá ń gbọ́ ìchoke, màmá ló ń jẹ́ bẹ́ẹ̀. Tí màmá bá choke ẹ báyìí, ààrẹ á kọ̀. Kí ni ìwọ rò pé ó fà á tí màmá ò ṣe wá sí ọ̀dọ̀ èmi tí mo jẹ́ àbúrò wọn? Tó jẹ́ wípé àwa méjèèjì jọ jẹ́ obìnrin. Nítorí pé mo mọ wọn dáadáa ni. Ẹni tó jẹ́ pé mo mọ̀ lọ́sàn-án ni tí ò dẹ̀ ṣe gbéná ojú ẹ̀ lálẹ́. Èmi rò pé kó má bàa dàbí pé. Kó má dàbí ẹni pé kìnìún ẹ jọ̀ọ́ màmá ní máa bíà kí lẹ wá ń gbé kékeré ẹ dẹ̀ wá ń gbé wọn ẹ ń gbé wọn báyìí ní kìnìún. Sista Dára, ilé ọkọ yín lẹ wà o. Ó máa bẹ́tà kẹ́ tètè sọ fún bùdá mi kó gbé màmá padà sí ilé wọn. Tàbí kó gba ibòmíì fún wọn káwọn àti ọmọ ọ̀dọ̀ wọn máa gbé bẹ́ẹ̀. Má jẹ́ kí màmá fi tiẹ̀ ní ẹ lára o. Bí bẹ́ẹ̀ kọ́.
Mama, ṣé ṣì wá ń bí láti gbà tẹ́ ti wá yẹn ni àbí ẹ kàn wá fún party? Ẹ sọ̀rọ̀ náà ṣùgbọ́n ẹ̀yin mò ń bá sọ̀rọ̀. Oya. Ẹ fẹ́ ẹ̀kan sí. Thank you. A bẹ̀rẹ̀ ọkọ àti ìyàwó. Ẹ ṣàkórí ni. Thank you for coming too. I'm at the purpose. Wow. You're most welcome, my brother. Ìyàwó mi. Bẹ̀lẹ̀ ṣe wà ọkẹ́. Tó ti jẹun ṣá? Baby, jókòó ẹ̀ lé. Temi Naa dára púpọ̀, ó sàn jẹ́bọ̀ rírú lọ, dára púpọ̀. Ìgbọràn sàn, dára púpọ̀, ó sàn jẹ́bọ̀ rírú lọ, dára púpọ̀. Ẹ jẹun ní ìmọ̀. Mama, ó jẹ́ ìmọ̀ àti. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? No, kò sí kankan mà. Ẹ̀yin náà lẹ sọ pé kí n sọ fún yín tí oúnjẹ bá ti jiná ní pé ẹ máa wá jẹ. Ìgbà tí mi ò dẹ̀ wá jẹ́, ṣé wàhálà wà mẹ́ni? Má. Mi ò jẹ́ ló gbọ́ yẹn. Ó dàbí ẹni pé etí ń dùn àbí. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ sọ fún wa ká mogun tó máa lò. Mama, mo béèrè lọ́wọ́ yín kí n tó ṣe oúnjẹ yìí. Mo ní ṣe máa jẹ rice àbẹ́ máa jẹ wà. Ẹ̀yin náà lè sọ pé mọ́ínmọ́ín lẹ fẹ́. Mo rẹwà sómi, mo bó, mo lọ. Wọ́n ṣe tó ń ṣe ní pé ẹ̀jẹ̀. Èyà. Ẹ̀yin ṣe ló bá mú pépà àti pen kó bẹ̀rẹ̀ sí máa kọ processes fún mi. Mo ní mi ò jẹ sọ̀rọ̀ ni. Lọ́dọ̀ kan náà, go ahead and eat your food. Mi ò jẹ. Please make way and let me watch what I'm watching. Ṣé lóòótọ́? Get out of my sight. Mama, Wá, ṣé o fẹ́ wàhálà? Please. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. Sọ fún mi, kí ni kókó ìfẹ́ tá ò bá lè jọ̀gbọ́ra ẹ̀? Kí ni kókó ìfẹ́? Ó ṣe dìá. Mo ti tẹ́. Alright, ma. Oúnjẹ ò ní fẹ́ jiná, ma. Ó ṣe. Ó dẹ̀ kú tọ́jú mi. Ọlọ́run ló ń tọ́jú ọ. Tí ẹ gbọ́ náà. Ń gbọ́ òun bínú pé ọkọ ẹ̀ wá sí Nàìjíríà. Are you telling me you prefer that place to your fatherland? Tíyàn bá ná gbàrà tó ná gbòòrò, ó yẹ kó fàbọ̀ padà sílé ni. Ṣé o rò pé ìtẹ̀ṣe nílùú òyìnbó yẹn ti tó? That's beside the point, ma. And what is the point? Mommy, ẹ jọ̀ọ́ ṣé ó yẹ kí Idris máa fi ẹ̀kọ́ tọ́nà fún mi? It's wrong now. Báwo ni mo ṣe máa ní ọkọ tọkọ mi ò tí lè lọ straight forward sọ fún mi? Okay, for example, nsìn, ó sọ fún mi pé ọjọ́ mélòó kan là ń bọ̀ wá lọ Nàìjíríà. Ọjọ́ mélòó kan ó ti ń di oṣù mélòó kan náà. Ṣé mọ̀ bẹ́ẹ̀? That's wrong, really. Muradeke, your husband is the head of your home. Nǹkan tọkọ ẹ bá fẹ́ ló máa bá fẹ́. Kò ní dáa kó máa gbó lẹ́nu. Oh, really? Ẹ jọ̀ọ́ mommy, nǹkan tí mi fẹ́ ńkọ́? Oh, that's not up for consideration, right? Ó ti yé mi. Ẹ má worry. Mo nǹkan tẹ́ sọ, mo ti gbọ́ yín. Bó ṣe yẹ kó rí nìyẹn. Bí obìnrin gidi ṣe ń ṣe lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ̀ gan-an kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Adé orí ẹ̀ ni o. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó ṣe bọ́. Ó ṣàmì ni. Mọ́mí ẹ̀ bọ̀, mo fẹ́ lọ wọ nǹkan tí mo bí. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. Bínú rẹ̀ bá ń dùn bí ó dùn. Èmi ló yẹ Gidi ẹ̀ pọ̀. Ẹlẹ́kùn bá kan tí ẹ̀ kù. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. No. Tell me that, don't fucking tell me that. Why did you tell her? You weren't talking to me. Because I was mad at you, dummy. I came home because of the business, all right? If I had told you the state of the business, you would have asked me to put somebody else in charge. Come on. But I left Nigeria for a reason. So I wanted to get away from all of this. Mommy, I want sọ fún mi pé nǹkan tí mo bá fẹ́ ni mo gbọ́dọ̀ bá wọn fẹ́ o. Mi ò gbọ́dọ̀ gbọ́ ẹ lẹ́nu o. Èmi kò, what about me? Just give me more time. I don't know tèmi náà. Just more time. Jojo, you Trace, what about my vlog? I have a
life of my own. Dude, you have a life, right? But see this as an opportunity. You're going to love it and it's going to be fun. So for me, kini koko ife ta o bale jobara kini koko ife amo emi loyo bí mo ṣe koko keke bí mo ṣe kowo keke bí mo ṣe paya keke Gbo Temi Naa ma ko ti ku sí mi ma ko ti ku sí mi. Darasimi, what exactly is going on? Ẹ̀gbọ́n mi wà nílé látàárọ̀, wọ́n jẹ́ tí jẹun. Bínú rẹ̀ bá dùn bí òdùn, èmi ló yá orí fún. Bẹ́lẹ̀ kan bá kan tí ẹkùn. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀. Bínú rẹ̀ bá dùn bí òdùn, èmi ló yá rí bọ́. Bẹ́lẹ̀ kan bá kan tí ẹkùn. Bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀, bá mi sọ̀rọ̀.